قوم إلى الله ساروا بالعلوم على نجايب الفكر كبانا ووحدانا بابا وجاني وفارق الأهل والأولاد واغتربوا وقد جفوا في طلاب العلم أوطانا Àjàní àgbáyé táǹkì umuli aimatu la zalati ulumumu tubudi lana shikia rohan wa royanan atantaha muntaha ilmi wa ma'rifati laqad jafa'u fi tula bil ilmi awtanan Àjàní Adé o wọ́n tẹríba fọba wọn ò dá nǹkan mọ́ lọ́hùn wọ́n gbà fún Muhammadu ogun ẹ̀nà gbé dání bẹ́ẹ̀ náà mẹ́ni tó ti nù fi wọ́n mọ̀nà láyé ń bí aráyé sálà ń ròyìn àwọn ò wáyé mọ́yà náfìlà lóru ṣẹ́ mọ́ pàdúrà náà gbójúlé ọ̀sán ni wọ́n fi yánmọ̀nà àkọ́mọ́ ní kéwú Àjàní náfìlà lóru ṣẹ́ mọ́ pàdúrà náà gbójúlé wọ́n ní kúríyá ní tó ga jù àtòjẹ tún tó ta o èrè ń jẹ ní tó ga jù lè ní àtọ́lá wa mọ́ bàbá Àjàní ṣọlá kan àtọ́lá Kùránì kò sí ọlá Ọlọ́run tí ó lè pín ní. bàbá oníwàásí àgbáyé tó dẹ̀yìn òní mímọ́ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. gbogbo olólùfẹ́ bàbá oníwàásí àgbáyé sọ pé má pa Àjàní fún wa. bàbá Bàrígádì o wọ́n sọ pé má pa Àjàní fún wa. Ọlọ́run tó d'Àjàní o má pa Àjàní fún wa. lánàá náà ń kọ́lẹ̀ lò ní mímọ́ ọ̀lẹ làwọn tó ń kéwú lánàá náà ń kọ́lẹ̀ lò ní mímọ́ ọ̀lẹ làwọn tó ń kéwú lánàá náà ń kọ́lẹ̀ lò ní mímọ́ ọ̀lẹ làwọn tó ń kéwú. Ọlọ́run má pa Àjàní fún wa má pa Àjàní fún wa Ọlọ́run tó d'Àjàní o má pa Àjàní fún wa Ọlọ́run má pa Àjàní fún wa má pa Àjàní fún wa Ọlọ́run tó d'Àjàní má pa Àjàní fún wa. Àjàní Adé Àjàní uti taribatan fanambiya abadan ilman wa hilman wa inaman wa ihsanan antum walishuni akon min awliya irobi wala yunakiru qawli ghayrahu muqanan wakufukum nadirun fil ilmi wal amali wasitukum shay'un sharikon wa garibana. bàbá wa Àdìó bàbá Bàrígà ń sanwó bàbá oníwàásí àgbáyé wo oníwàásí àgbáyé má pa Àjàní fún wa aláàánú ayé máa ní má pa Àjàní fún wa. abiyamọ tí ó lẹ́lẹ́gbẹ́ ó má pa Àjàní fún wa
Àdìó sanwó Àjàní má pa Àjàní fún wa. Sọpọ̀ ọlọ́run tó dá bàbá o má pa Àjàní fún wa. Ọlọ́run tó dá Àjàní má pa Àjàní fún wa. Wí bẹ́ẹ̀ wọ́n pa Àjàní fún wa, wọ́n pa Àjàní fún wa. Ọlọ́run tó dá Àjàní má pa Àjàní fún wa. Ànàná ń kọ́lẹ̀ lóní mímọ́, ọ̀lẹ làwọn tó ń kéwú. Ojú kìíní ní tẹ̀gàn náà fi ń wò ní mímọ́. Ló fi jòhun ayé pàtì, àlòkù ni wọ́n ń kó wa. Sílé àfà onímọ̀ tó bọ́lá ń dúró déédéé. Àlòkù aṣọ mọ́fìlà, àjẹkù ìyan lásán. Tí ó sọ bẹ́ẹ̀ níbí bẹ́ẹ̀ ká tó sẹ̀hàn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlámídé. Alẹ́ nìkan lọ má bìrùn kálùfà fi ṣáyà. Torí ta ló máa mọ́mọ́ ẹ̀ èlé òní kéwú. Ìbàdàn Mèsì Ọ̀gọ́ nílé bàbá mi. Ọmọ àgbọ̀ sásámásá ogun, ọmọ àgbọ̀ yàyà mọ́yà ogun. Ọlámídé ń sọ bàbá mi Àjàní wa. Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀hún mẹ́rú, abẹ́rú mẹ́rú mú wọn lójú ogun. Ìbàdàn bèrè kí ó tó wọ̀ ìlú Ògúnmọ́lá, ìlú Àjàní oníwàásí àgbáyé, ìlú babaláàmúnigun Ìbàdàn wa. Ibi ó lè gbé jàre olóhùn ní Ìbàdàn tó gbónílé tó gbàlejò àgbè gbogbo wa. Bàbá Àjàní ẹ wèrè ìdúró tọ́lọ́hún lára àwọn tí wọ́n bí wa. Wọ́n ṣàfàyè gbà tọ́lọ́hún mú, Ọlọ́run náà bàgbà wọn mú. Ó gbẹnu wọn fèsì fáráyé, Ọlọ́run gbẹ̀san tó dáadé bá wa oníkéwú. Bàbá Àjàní kí lọ́lọ́ láàyè ṣe tá ò lè ṣe. Wọ́n kọ́lé tó ga, àdìjọ ń kọ́lé mọ́tò tó dáa. Bàbá ìyàwó gidi lọ́dẹ̀dẹ̀ àwa tí wọ́n ń gbádùn níbẹ̀ tán. Àjàní ọlá mi mọ̀ ọlọ́dún ọlá mi mọ̀ yìí máa dùn gan. Àjẹtúnjẹ fọ́mọ màá. Ohun táyé sọ sí wàhálà náà tí yóò dára. Bàbá tí yóò dára. Àjùmọ̀bí ọmọ ìyá láàrọ̀. Ó ní kí lẹ́pẹ́ bàbá ṣe, ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ bàbá ṣe. Bàbá oníyàngí. Àjùmọ̀bí ọmọ ìyá láàrọ̀. Kí lẹ́pẹ́ tún ṣe, ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ tún ṣe. Ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ tún ṣe. Tẹ́fí ń ṣe tẹ́ ń ṣe tẹ́ ń ṣe tánàdì ògo. Tẹ́fí ń lùlù kókó. Àjùmọ̀bí àlọ́ òkúràn ká lóòótọ́, kò ní fẹ́ tó dùn kálẹ̀. Bí kò tó dára ó bàjẹ́ ó ló ń ṣe yíyá mọ̀ ìmọ̀ṣẹ́ yíyọ lọ́hùn. Bàbá mi Ṣọlá àìnú rìdọ̀, ó yẹ jẹ́ mi nìyẹn kí n gbọ́. Nítorí Ṣọlá bàbá mi Abọ́lájí, Ìṣọ̀lá ọ̀rẹ́ Àdìó, Àdìdí ṣàdálì ara mi. Aliya dàbí alimúdàbí, àsìlájà ti bí ṣàjíràtì, wàlíùdúwà ní àríjánà bí. Alájà mi náà, òkè ọmọ táyé bí. Màsíyà bí, fàkúlì máa ń bìlì máa bí. Ọlọ́run dákun máa padà lẹ́yìn yẹn. Bàbá wa Àjàní ọkọ̀ Ọlọ́run dákun máa padà lẹ́yìn yẹn. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ wá dúpẹ́ o. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àmọ́ pẹ́ wá. Àdìó sanwó Ìṣọ̀lá, Ìṣọ̀lá ọ̀rẹ́ Àdìó. Àbí iṣẹ́ bá ti lálùbáríkà, ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá o. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa dúpẹ́. Àdìó bí iṣẹ́ bá ti lálùbáríkà, ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá o. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àmọ́.
Àdìó sọ wípé àti fi dènìyàn ẹ ṣe àti fi dènìyàn ẹ ṣe kéwù yín gbé wá ó gbé wá o àti fi dènìyàn ẹ ṣe Àdìó àti fi dènìyàn ẹ ṣe Abọ́lájí àti fi dènìyàn ẹ ṣe kéwù yín gbé wá ó gbé wá o Abọ́lájí ọ̀ǹda kò máa padà lẹ́yìn ẹ̀ o ọ̀rẹ́ Ìṣọ̀lá kọ́ lọ́ǹda kò máa padà lẹ́yìn ẹ̀ gbogbo ilé ńlá kọ́ lọ́ǹda kò máa padà lẹ́yìn wa ọlá ń bí wọn nínú kọ́ lọ́ǹda kò máa padà lẹ́yìn wa ọmọ bàbá ọba kọ́ lọ́ǹda kò máa padà lẹ́yìn wa. Ọláìdé Ṣéhù àwọn tó ń fẹ́ tiwa Àjàpẹ́ tó ń fẹ́ tiwa Ọlọ́run bá wa fẹ́ tiwọn Àdìó bọ́n lè kọ́ mi yàbá tán bá ń wá kọ́ mi yàrí kọ́ má má róńgbé sọnù bí ó ṣe bí ọmọ Abọ́lájí ṣẹ̀wárà wọn tó ń bínú wa tí ó dẹ̀ sí ń tìyà ṣe fún ó kàn ṣá ń bínú wa bàbá kọ́ lọ́hún fọ́ wọn lẹ́nu lójú tí wọ́n Ọlọ́run ọba àwa ń dunnú àwọn ọ̀tá ń ronú pé wá jẹ́ yí abínú Abọ́lájí bí àkìlá ìlà Mọ́nsúrátù ọjọ́ ńlá àkùlá ìlà o ọmọ táyé bí àkùlá ìlà bàbá Àjàní àkùlá ìlà ó ní bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run ọba tó rán Mùsá ọba tó rán Ìsá ọba tó rán Muhammadu ṣe bó ẹ bá wá gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní yé ẹ bá ń dákàsá fàlájà ní mi ò bá ń dákàsá kásá 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 fọmọróyè jòlù ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ògúnmọ́lá Mọ̀nsúrà ọjọ́ ńlá Sanwó Àjàní bàbá wa o ẹ bá ń dá kásá 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 fàjàní Adémi o alájà kò bó sì ń sanwó Àjàní Adémi o bàǹdà kàṣà fàjàní Adémi o ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé Ògúnmọ́lá ọmọ agbọ́n sásá máṣá ogun ọmọ agbọ́n àyà àmọ́yà ogun Ìbàdàn mẹ́rù ẹ̀rù mẹ́rù abẹ́rù mẹ́rù mú wọn lójú ogun Àjàní wa Mọ́nsúrà tùbẹ̀ ọjọ́ ńlá mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi o mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi mo rọ́wọ́ àánú ẹ̀ nínú ayé mi mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi lórí ayé mi o mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi mo rọ́wọ́ ìkẹ́ ẹ̀ lórí iṣẹ́ mi mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi mo rọ́wọ́ àánú ẹ̀ lórí ayé mi mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi mo rọ́wọ́ ìkẹ́ ẹ̀ bàbá Oníṣọ̀lá o mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi bàbá Oníṣọ̀lá bàbá mi ṣàní. mẹ́lẹ́ ṣàìbí ẹ̀ tóbi. ó tó after six lawa ẹ mọ bí èmi ń gbé ni ẹ lọ jókòó ìtẹ náà fà wá tó èmi èé fòrú ni. bẹ́ẹ̀ ni o torí àwọn naam ajínigbé bisimilah. ẹgbẹ́